Lákọ̀ọ́kọ́ ẹ̀yin èèyàn mi mo kí yín kú ojúmọ́ a kú ojúmọ́ mọ́ nílẹ̀ kóòtù òjúrà àti gbogbo àgbáláyé lápapọ̀ gbogbo tí wọ́n ti ń wò mí. Gbogbo ẹ̀yin tẹ́ bá nígbàgbọ́ nínú kinní kan tá à ń pè tó lóyìnbó ń pè ní humanism tí àwa Yorùbá ń pè ní ìjọmọnìyàn. Ẹ mọ̀ pé nǹkan tí mo fẹ́ sọ yìí kì í ṣe kí bọ́yá ọ̀rọ̀ pé ó ń gbìjà ẹ̀sìn àbí kò gbé ìjà ẹ̀sìn. Tó bá jẹ́ pé lóòótọ́ ni gbogbo wa jọ fẹ́ kí àlàáfíà jọba nílẹ̀ bàbá wa nílẹ̀ Yorùbá, á fọkàn tó dá gbọ́ ọ̀rọ̀ mi, á sì fún wa ní response tó dá, ní èsì tó dá lórí ẹ̀. Mo láǹfààní àti wo program ọ̀rẹ́ wa kan tí gbogbo èèyàn mọ̀ sí Tani Olohun. Mo kọ tí wọ́n sọ wọ́n nífà Abdulaziz lèmi sá mọ̀ sí Adégbọlá. Nínú àkọlé fọ́nrán yẹn tí wọ́n sọ ní pé Olúwo àti bàbá wa mufti àgbà fúnlẹ̀ Yorùbá Sheikh Daud Imran-Mola Hassan pé wọ́n fẹ́ kógun ja ilẹ̀ Yorùbá. Lákọ̀ọ́kọ́ ẹ wo àkọlé yẹn, ẹ wo bí ó ṣe, ẹ wo bó ṣe, ẹ wo àwọn tákọlé yẹn lásán máa kọ́kọ́ dálẹ̀, kódà kẹ́lẹ́ mi ọmọ wo program wọn tí wọ́n ṣe. Ẹ wo tí àkọlé yẹn lásán máa dálẹ̀ pé ká sọ pé èèyàn méjì kan wọ́n fẹ́ kógun ja ilẹ̀ bàbá gbogbo wa o. Ẹni tí ò sì ń lé tí ọmọ bí ṣe ń lọ nílé tó bá gbọ́ àkàwà lọ àwọn tó wà lókè òkun tó bá gbọ́ ọ̀rọ̀ yẹn inú wọn bàjẹ́. Láì mọ̀ pé arákùnrin sì ń pòkọ̀ ìbànújẹ́ fún wọn ni táwọn náà sì ń gbé mú. Now ẹ jẹ́ kí n bọ́ síbi tí mò ń lọ gangan. Nínú ọ̀rọ̀ yẹn wọ́n mú fọ́nrán kan wá níbi tí bàbá mufti ti ń sọ̀rọ̀ pé nípa Olúwo òṣè Fúlàní nǹkan kan. Ṣé rí ẹ̀sìn ọ̀tọ̀, àṣà ọ̀tọ̀, ìmọ̀ tẹnumọ́dọ̀la. Àṣà ò papọ̀ mọ́ ẹ̀sìn o, ṣùgbọ́n ó lè fara pẹ́ra wọn, ṣùgbọ́n ó yàtọ̀ síra wọn jìnnàjìnnà. Àṣà Haúsá ó yàtọ̀ sí ẹ̀sìn tí ẹ̀ ń ṣe o. Àṣà Yorùbá ó yàtọ̀ sí ẹ̀sìn tá à ń ṣe o. Ilẹ̀ Lárúbáwá nìsín wọ́n láwọn àṣà tí wọ́n ń bẹ, ó sì yàtọ̀ sí ẹ̀sìn tí wọ́n ń ṣe gédéǹgbé. Ẹ bá bú mi, ẹ bá mọ́ bú mi, kò sí tó kàn mí. Ṣùgbọ́n ọkàn tó dáa táwa fi ń sọ̀rọ̀ àníyé máa sọ. Àwọn ò ní bú ẹ̀sìn kankan o. Àwọn ò ní yé mọ́ bú ẹ̀sìn kan torí pé tìmùtìmù kẹ́gbìn dànù lọ́pọ̀lọpọ̀ wa. Ẹni tọ́pọ̀lọpọ̀ gbọ́yé níbi ọ̀rọ̀ ọ̀rẹ́ wa, èmi ò ní pè lóko tí ò da torí ó pe àwọn bàbá mufti àti Olúwo ó pè wọ́n lóko. Ìsìsì jàkùjàkù wà lẹ́kọ̀ọ́, wọ́n sì kọ́ wa. Kì í ṣe kí bí a torí pé káwọn èèyàn lè bá wa wo ohun tí a fẹ́ sọ. Kan lè bá wo program wa la fi gbọ́rọ̀ kalẹ̀. Ṣùgbọ́n kó lè bá yé gbogbo ayé pé àwọn èèyàn ń fi irọ́ wọ́n fi ń wá òótọ́. Àwọn èèyàn ń fi irọ́ wọ́n fi ń jẹun. Now ó sọ̀rọ̀ yẹn lọ fá. Ẹ bá lọ wo program yẹn ní YouTube bó ṣe ṣe èmi náà wò kò sọ̀rọ̀ mọ́ọ̀chì ń bẹ. Ó wá ti àwọn èèyàn sí rìn òun kálukú náà wá ń jábọ́ níbàámu tó expect pé káwọn èèyàn sọ. Ẹ̀yin tẹ́ ojúlówó ọmọ Yorùbá ẹ má jẹ́ èèyàn ò tí wà tí kùtì. Àwọn bàbá wa tí wọ́n ń ṣe ẹ̀sìn ìṣẹ̀ṣe èmi ò rí wọn mi ò mú wọn lọ́ta o. Ọba tọ́lẹ̀ mi Ibrahim mú wọn lọ́ta. Bàbá mufti ò sì mú wọn lọ́ta torí bàbá mufti náà máa ń lo àgbo mu, wọ́n sì ń lo àgbo tó jẹ́ ìwòsàn ara. Ṣùgbọ́n nǹkan tó bá ti jẹ mọ́ ẹ̀sìn ìṣẹ̀ṣe ẹ̀ lè bá bàbá mufti ń bẹ, ẹ̀ sì lè bá lọ́wọ́ wọn. Bàbá mufti èjò ogun. Olúwo ọba ilẹ̀ Yorùbá ní tòótọ́, ṣùgbọ́n ó ní ẹ̀sìn tí ẹ ti ń ṣe gẹ́gẹ́ bí mùsùlùmí. Kò wá sípàsìkò ọdún ẹlẹ́sìn kan wá dé gẹ́gẹ́ bí ọba. Ó wá ta wọ́n dànù pé ẹ má dọ́dọ̀ mi ò, kódà yóò fún ẹlẹ́sìn kọ̀ọ̀kan ní owó láti fi bá wọn dá sí ọdún wọn gẹ́gẹ́ bí ọba ìlú ọ̀pọ̀ tó wálé. Ṣùgbọ́n má jẹ́ kó yé wáyé pé mùsùlùmí lòun. Ọba kan tí ń kéde ń jò ní ó ní ẹgbà Jésù ẹgbà kankan nílùú kan bẹ̀yẹn.
gbogbo everybody mọ̀ pé Christian ni, and he was a pastor before ascend the throne kó tó di ọba. Pastor ni ó débẹ̀ ó tó ń kéde pé ẹ gba Jésù ẹ gba kankan, nobody challenge him. Ẹ má jẹ́ ká ya alábòsí, ẹ má jẹ́ àyà alábòsí. So arákùnrin yìí ẹni tó bá gbọ́n torí ẹ̀ bá pé dáadáa, inú mi dùn pa Yorùbá gbọ́n, a máa ń ronú sọ̀rọ̀ dáadáa ká tó tẹ̀lé ọ̀rọ̀. Don't let us just accept his opinion dogmatically, because agbọ́n are the wise, kí wàá fà nípa wá kàwé. Inú mi dùn pé ọ̀pọ̀lọpọ̀ yẹn tẹ́ wà nílùú ọba kì í pẹ́ fòde bẹ́ẹ̀, àwọn processing kan lè bá débẹ̀. Ẹ wo bí wọ́n ṣe ń ṣe ìlú wọn mẹ́sì, wọ́n ṣe ṣe bá ṣe ń ṣe ní sí wọn lásà, wọ́n lásà náà wọ́n sì ń lẹ̀sìn, àwọn tó ń ṣẹ̀sìn nínú wọn kò sì pàṣà wọn lá. Wọn ò sì fi àṣà, wọn ò lùpọ̀ mẹ́sìn, wọn ò sì fi dájà ẹ̀ láàrin ara wọn. Kí wàá ní arákùnrin yóò wà dá wà láàrin wa sí. Èèyàn Olúwo lè torí Fúlàní ò lè fọwọ́ náà jẹ kó yín nìsín kẹjọ ẹ lọ sáàfin Olúwo kó Olúwo wá gbé lẹ́yìn Fúlàní láéláé, yóò jẹ ìyà tọ̀tọ̀ àti bó ṣe yẹ, wọ́n sì fòfin páńpẹ́ òfin gbé. Bàbá Mufti tẹ́lẹ̀ ìtẹnubá pọ́n fẹ́ dógún lẹ́lẹ̀ Yorùbá yìí, wọ́n protect ní tí wọ́n dálẹ̀ ìlẹ́ka àǹfààní tí wọ́n ń ṣe fún ìlú pàápàá jùlọ ilẹ̀ Yorùbá lápapọ̀ kẹsẹ̀ kékeré. Àwọn tí wọ́n bá mọ ibi tí ẹ̀ka ìjọ tí bàbá yìí dálẹ̀ tí wọ́n bí tẹ́ka wọn wà ní ẹ lè jẹ́rìí sí ọ̀rọ̀ tá à ń sọ yìí. Ẹ dákun ẹ béèrè ọ pé kí ni àǹfààní ta ni Ọlọ́run ṣe fún ilẹ̀ Yorùbá gan. Ẹ béèrè lọ́wọ́ ta ni Ọlọ́run pé kí láǹfààní tóun ṣe fún ilẹ̀ Yorùbá. Ẹ lọ wo létí ń gbé èèyàn mélòó ni humanitarian services lọ́tọ̀wọ́ ẹ̀ jáde sí bí ọ̀gá wa ìgbìyànjú the effort ṣe ń ṣe. Ọ wà sápamọ́ lóko ẹ̀sìn, ẹ wá sápamọ́ lóko ẹ̀sìn, ìwọ ń fi ẹ̀sìn jẹun, ń fẹ́ ẹ̀sìn jẹun ni. Ara nǹkan tẹ́ pé wọ́n nífẹ̀ẹ́ pé wọ́n nífẹ̀ẹ́ ẹ̀sẹ̀ sí kíní kankan nífẹ̀ẹ́ kíní, wọn ẹ̀dẹ̀ mọ̀ wípé èyí tí wọ́n jẹ ni wọ́n ń wá. Kọ̀sábù ń bí kẹ́ ẹ kéde, ẹ máa ṣe skit, ẹ máa ṣe comedy káyé orí ọ pé comedy ló ń ṣe. Kí wá sí pọ́ wà máa lọ mọ́ ẹ̀sìn débi pórí àwọn èèyàn máa wú pé kíní kan ó ń jà fún ilẹ̀ Yorùbá. Kéèyàn má fowó kọ ilẹ̀ Yorùbá jẹun mọ́, má fi jẹun mọ́. Ẹ̀yin tẹ́ wà ní diaspora náà, you have old enough and wise enough láti jẹ́ kẹ́nìkan ọmọ ààfin kọ́ mágbárí kọ́ máa dàgbárí yín báyìí. No, ẹ̀yin yẹn wà ní diaspora ẹ jẹ́ agbọ́n. Ẹ má jẹ́ yín òpó kọ̀bànújẹ́ fún yín. Ẹ mọ ní tẹ́ ẹ bá ní lágbára ẹ fi dìfẹ́lọ́pù agbègbè ìlú oníkálukú yín tẹ́ ẹ ti jáde lọ síta. Ẹ dìfẹ́lọ́pù ẹ̀. Ẹ wọlé, ẹ rán àwọn èèyàn kan wọlé, ẹnìkan wo tó ṣẹlẹ̀ nílé, kí ẹnìkan wá kàn wá sórí atẹ́gùn bí wá sórí yóò mú fídíò tẹ́nìkan ṣe, yóò máa fi pò kọ̀bànújẹ́ fún yín. Ẹ mọ́ gbà. Olú ọmọ Yorùbá ní tèmi ní fún wa nìyẹn. Ìfẹ́ sọ̀rọ̀ tó bàdì, ẹgẹ́ ìfẹ́ sọ̀rọ̀ tó tí ò da, ẹgẹ́ tó lójú ọmọ Yorùbá ni mí, èmi ò sì lè bẹ́ lọ́hùn kílẹ̀ bàbá mi ó tú. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ Kristẹni, àbúrò ní ìṣẹ́yìn o. Ẹ̀yin tẹ́ sì jẹ́ oníṣẹ̀ṣe náà mo kí yín, tẹ́ jẹ́ oníṣẹ̀ṣe tòótọ́, tẹ́ ìṣe oníṣẹ̀ṣe arébipa, tẹ́ ìṣe oníṣẹ̀ṣe pé torí ń tẹ́ jẹ, tẹ́ dalẹ̀ bàbá yín rú. Mo sì kí gbogbo ẹ̀yin ọmọ ìyá mi tẹ́yin náà tájọ jẹ́ Mùsùlùmí, tẹ́yin náà jó lóòótọ́, tẹ́yin máa da ìṣẹ̀ṣe pọ̀ mọ́ Islam yín. Àdúrà gbọ́ ọjọ́ gbà papọ̀ pẹ̀lú ògo Ọlọ́run. Ìgbéga ilẹ̀ Yorùbá yóò jọ sójú wa ni a sì jọ gbádùn ẹni, ojú òsì ní tí gbogbo alápapọ̀ a jọ gbádùn ilẹ̀ Yorùbá. Olú ọmọ Yorùbá á tún máa pàdé. Ẹ ṣé.